Ẹ káàárọ̀, mo kí gbogbo wa pátápátá nílùú Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo wa pátápátá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo wa pátápátá káàkiri diaspora. Ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́, jíjẹ mímu wa kò ní nira. Kí n tó máa bá ètò mi lọ, mo kí bàbá wa ẹni ńlá ẹni iyì ẹni àpọ́nlé, bàbá wa HIM His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹ̀gẹ̀ kẹta. Ìpè kadì ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, káwọn ẹ̀sìn ọba kan jẹ pọpẹ́, gírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ kọ́ dọkínní, kásì ọpẹ́ lẹ́nu lọ́kànrin kése. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. Mo ṣe kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí ọba tó jọba lọ. Àárọ̀ yìí ọ̀rọ̀ wà, àṣírí ọ̀rọ̀ kan ló tú. Mo ní ọ̀rọ̀ wà, àṣírí ọ̀rọ̀ kan ló tú jáde. Òun mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká fetí kọ, ká mọ tí ń lọ, ká sì mọ tí ń jẹ́ òtítọ́, ká sì mọ tí ń jẹ́ òdodo. Pàápàá jùlọ àwa tí a ò gbé nílùú Ògbómọ̀ṣọ́, àwa tí a ò gbé nílùú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé gbígbé wa bí tá à ń gbé ìlú wa kò ní s'Ògbómọ̀ṣọ́, àtẹ̀gbé nílùú Ògbómọ̀ṣọ́ tá a jìnnà s'Ògbómọ̀ṣọ́. Mo kọ́kọ́ ní kí n bùn yín gbọ́ gẹ́gẹ́ bí tèmi náà ń gbọ́ tí ń lọ, wípé ká ṣọ́ra o, ká ṣọ́ra wa, pé ká ṣọ́ra wa o, ká sì sọ ẹnu nípa awuyewuye oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́, pé ohun tí ó ń lọ lórí ayélujára, gbogbo ìròyìn òfegè, ìròyìn irọ́ tí wọ́n ń gbé káàkiri, pàápàá jùlọ ẹ ó rí wípé ẹjọ́ kan wà nílẹ̀ ń sìn báyìí tí wọ́n ní Lèmọ́mù ọjà Àgbò ó pe kásàpọ̀ pẹ̀lú, torí pé ẹni tó bá pe Ṣọ̀ún lẹ́jọ́, ẹni tó bá pe àpèrè Ṣọ̀ún lẹ́jọ́, ìfi ń yé wa gẹ́gẹ́ bó ṣe yé mi sí o wípé gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ìlú pè lẹ́jọ́. Ṣé a mọ̀ pé ẹjọ́ nìyí, bẹ́jọ́ bá lọ ó lè yá, ó lè pẹ́, bọ́pẹ́ títí ìdájọ́ wáyé. Bí ìdájọ́ bá wá wáyé, ibi tẹ́yìn rò pé yóò fi sí i nì tí ó bá wá já síbẹ̀, ibi tẹ́yìn rò pé yóò já sí tí ó bá wá já síbẹ̀, àwọn kan wá máa kígbe á dà lúrú ni o, á ṣe wá ni o, á sẹ́yìn ni o, gbogbo nǹkan ò lè lọ létòlétò mọ́ o. Ẹ jẹ́ á ṣọ́ra wa. Kọ́dé mi gan bára mi sọ̀rọ̀, ẹ rí wípé mo ní ẹ jẹ́ ká ṣọ́ra, ká sì sọ ọ̀rọ̀ ẹnu ara wa, ká sọ̀ṣe sí wa o, ká sì má fara wé èèyàn, ká má fara wé ẹnìkankan o. Inú rẹ dẹ̀ ni kó o mọ̀, má mọ̀nú ẹlòmíì o, má jẹ́ kí wọ́n tì ẹ́ lọ́pọ̀npọ̀n, má jẹ́ kí wọ́n tì ẹ́ gbọ̀ngbọ̀n, má jẹ́ kí wọ́n rán ẹ ní iṣẹ́ dé tòrutòru. Iṣẹ́ tẹ́lòmíì ò lè bẹ ọmọ tó bínú, má jẹ́ kí wọ́n bẹ̀ ẹ́ o, má dẹ̀ bẹ̀ra rẹ. Torí wípé àlàáfíà nílùú Ògbómọ̀ṣọ́ wà àtàgbègbè rẹ̀, àlàáfíà ló wà o, kò sí wàhálà o, kò sí fìtínà o. Má wàá jẹ́ kí wọ́n lù ẹ́, má dẹ̀ lora rẹ, má dẹ̀ lo ìfẹ́ inú láti wípé a ṣe báyìí ni, a ṣe wá ni, a ṣẹ̀yìn ni, a dàrú ni, a ṣe wá. Ṣọ́ra rẹ, ká ṣọ́ra gidi, ká ṣọ́ra gidi, ká dẹ̀ mọ ọmọ ilé tí a ṣe, ká mọ ilé tá a ti wá fa. Torí wípé ìbẹ̀rẹ̀ wàhálà lèyàn rí, kò sẹ́ni tó mọ̀ òpin rẹ̀, ńlá wa fi ń gbára wa yànjú
láfi ń bunra wa nímọ̀ràn là ń sinra wa ń gbẹ́rẹ́ pàkọ́ wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló yẹ ọmọlúàbí fa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló yẹ ọmọlúàbí èyí ń lọ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé mẹ́wàá mọ̀ ń bẹ mẹ́wàá ń bẹ fa ayé yìí tẹ́ bá ń gbọ́ ó lọ fà á àṣà táwọn èèyàn tó ń dágbòrò nìyẹn gbọ́ ó lọ fà á ó lọ fà á ó lọ fà á yẹn má jẹ́ kó kó ẹni papá mọ́ra má jẹ́ kó ẹni papá mọ́ra o àṣírí kan ní ń tú sí mi lọ́wọ́ o kọ́dà yín yà mí lẹ́nu o àṣé oyè tí Àtìláwí ọjà Agbó tó wà lórí rẹ̀ àṣé kìí sóye rẹ̀ kàyéfì wọ́n ní èso ọmọ inú ilé Ayílára o wọ́n ní kìí ṣe ọmọ inú ilé Ayílára pé kìí ṣe òríjínà kìí ṣe òríjínà ṣe pé yọ yẹ̀yìn náà lẹ́nu bí ṣe ń yẹ èmi náà lẹ́nu mọ̀ pé yọ ya àwọn kọ̀ọ̀kan náà lẹ́nu kò sì yà àwọn kan lẹ́nu kò sáwọn kan kàyéfì rárá torí pé ní tí mo ní mo gbọ́ yìí tí mo fẹ́ sọ yìí àwọn kan ti rí wọ́n ti gbọ́ tí wọ́n ti mọ̀ tipẹ́tipẹ́ tí wọ́n dẹ̀ fi sínú tí wọ́n sọ fún yàn àwọn míì dẹ̀ sọ àwọn míì sọ láàrin ara wọn wọ́n sẹnu kẹ́m ọ̀tọ̀ wá ní tí ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní ariwo ní tí wọ́n ń pa síta ọ̀tọ̀ ní tí ń ṣẹlẹ̀ o ọ̀tọ̀ ní tó sì wá ń di ọ̀rọ̀ mọ̀jẹ̀ kan lù ẹ́ o mọ̀jẹ̀ kan ránṣẹ́ dé torútorú o èmi kàn ń kìlọ̀ ni o èmi ń kìlọ̀ ni o kó èmi náà ń kìlọ̀ fúnra mi èmi náà ń kìlọ̀ fúnra mi ni o bí èèyàn bá wà ń tálákà tí ń rí àmàlà jẹ láì sẹ́ran kọ́lá tí ò sómi ọbẹ̀ tí ń mi kálókáló tí ń mú mi sí ọ sàn ju kí wọ́n máa gbé jọ̀lọ́fù ráìsì wá báyàn láti mọ́lé o ọ sàn ju kí wọ́n máa gún iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú ẹran ìgbẹ́ kí wọ́n máa gbé báyàn láti mọ́lé láhàámọ́ ìkan sàn jù kan lọ o èèyàn dẹ̀ fìfọ̀kàn balẹ̀ jẹ ọ̀kan èyí ó fi dùnnú jẹ ọ̀kan jù kan lọ o èló mú mi pọ̀ wá lákèésí àṣé kìí ṣe òríjínà mẹ́wàá mọ̀ ń bẹ̀ àṣé kìí ṣe òríjínà ọmọlé Ayílára àṣé kìí ṣe ọmọlé Ayílára àsóyè tó wà ń bẹ̀ ni àṣé kò lẹ́tọ̀ọ́ rẹ̀ bí ṣe ń yẹ̀yìn lẹ́nu tẹ́tẹ́ lanú lẹ́lì ní nkọ̀ èmi náà hà ní nkọ̀ èmi náà ní hà ní wọ́n ń fà tó yí tó báyìí látijọ́ yìí àwọn èèyàn mọ̀ lẹ́mìí kọ́dà yìí ló wá mú mi rántí ìmọ̀ràn kan tí àáfàá kan ń bàdàn tọ́gbà Lìmámù Ọjà Agbó wípé èló wọn ń talẹ̀ ilẹ̀ gbẹ̀yàmùgbẹ̀yàmù èló wọn ń tà èló wọn ń kọ́ mọ́sálásí àràmàǹdà èló wọn ń talẹ̀ èló wọn ń kọ́ mọ́sálásí tẹ́wà múra kankankankan lórí mọ́sálásí yìí pẹ̀lú ọjọ́ orí rẹ̀ yìí pẹ̀lú tọ́ọ̀tọ́nùbọ̀ yìí bó ti máa fàánù fa tí kú èdè wá wo iye ọjọ́ orí rẹ̀ wo iye tọ́lọ̀mbá ló lò bí 300 years láyé wo tó kù nù tó lò ó wá di adìẹ bà lókùn ó di adìẹ bà lókùn bárò ṣe rókùn ìní ọ̀rọ̀ adìẹ tọkùn bá fi iwájú bí kọjá bọ́ yóò tún lù díẹ̀ yìn tókùn bá fi sẹ́yìn yóò tún mìíràn iwájú bí ó ṣe máa finú dìlọ kò sí fọkànbalẹ̀ ọmọ ọdún mélòó ni ọgàn ọjẹ́ tí àáfàá náà sọ ńgbà náà fi nǹkan wọn lẹ̀ fún wọn lọ kọ́ mọ́sálásí tiẹ̀ ọjẹ́ mọ̀ràn tí àáfàá náà ń gbà yẹn ìta àáfàá yìí wá rí tó fi gba Lìmámù Ọjà Agbó mọ̀ràn ìní òye mi
ṣùgbọ́n ṣe yìí mẹ́wàá ń bẹ o mẹ́wàá ń bẹ o mẹ́wàá ń bẹ káàdì tó máa lọ bẹ̀ mo kọ́ fẹ́ ká ṣèrántí kan téèyàn bá jẹ́ ojúlówó ọmọ ìlú gangan ká pè yẹn jọmọ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ gangan kí ló lè mú un láyé kí ló lè fà á irú ẹ̀ṣẹ̀ wo ni àpèrè Ṣọ̀ún lè ṣẹ̀yàn irú ẹ̀ṣẹ̀ wo gangan lọ́ba tó wà lórí àpèrè yẹn lè ṣẹ ẹni yẹn ìyẹn Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ẹnikẹ́ni tó bá wà ń bẹ̀ ní sọ̀rọ̀ o kì í ṣe pé nìkan o kì í ṣe pé torí tó jẹ́ bàbá wa His Imperial Majesty ọba Afọlábí Oyèládùn ní Gándì Òrùmọgẹgẹ kẹta kádé ọpẹ́ lórí bàbá kì í ṣe pé torí tó jẹ́ àwọn wà ń bẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá wà ń bẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo gangan ìní àpèrè Ṣọ̀ún lè ṣẹ̀yàn irú ẹ̀ṣẹ̀ wo gangan lẹ́ni tó wà lórí àpèrè òun gangan tó jẹ́ nọ́mbà 1 káàkiri Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ tíjọba dáàmà tí gbogbo èèyàn dáàmà irú ẹ̀ṣẹ̀ wo gan ló lè ṣẹ̀yàn téèyàn wá tẹ sórí igbá kó ń kálukú ọmọ ìyọwó rẹ̀ ọjẹ́ tí ń ṣe gbogbo àwa tá a wà ń ta ń kàyéfì ọjẹ́ tí ń kọ́ wá lóminú ọjẹ́ tó mú ń kálukú dẹ̀ tẹ́lẹ̀ yìí pé iye odidi ọba ìlú kí yóò ti tẹ sórí àtẹn kálukú ọmọ ìyọwó rẹ̀ ṣẹ̀rí pé ó dàbí nǹkan ọgbà kíyèsí ọgbà fura kódà ẹ má jẹ́ ń tàn yín làákàyè tí àwọn ará àtàwa fi ń gbé àwa fi ń wé ọba ìlú tiwa náà wípé ǹjẹ́ ọba ìlú tiwa lè ṣẹ̀ wá ká tẹ̀ ẹ́ tàbá yìí rárá tẹ́ bá tún bí ẹlòmíì náà wípé ní tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ń sìn yìí tí lè má mú tẹ ọba ìlú rẹ̀ síta kún kálukú ọmọ ìyọwó rẹ̀ ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ fọba ìlú tiẹ̀ rárá ọlọ́mọ jẹun wọ́n bá mi sọ kú sọ o ọlọ́run ní jẹ́rù nǹkan wáyé ṣẹlẹ̀ o ọwọ́ ajẹ́ ń tí àwa tá a wà ń ta tí làákàyè wa sọ tíyè wa jí wípé ṣé ó sì dájú ó dájú sáká wípé ojúlówó ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ gangan òní Lèmọ́mù Ọ̀jágbó ṣé ojúlówó gangan ẹni àwọn táwa ń ta tá à ń rónú o ń tá à ń rónú o wípé ẹni tó tí ọba ìlú rẹ̀ ta dẹ́ńta ni wọ́n ń pè lọ́ba ìlú gangan tí a bá ní ọba ìlú Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá gbogbo Ògbómọ̀ṣọ́ nù tá a bá pèyàn bàbá gbogbo Ògbómọ̀ṣọ́ kìí sọjọ́ orí tí wọ́n á ní o ipò ń gangan ni ẹni tó jẹ́ dèdè rọ kábíyèsí gangan lọ́jọ́ orí yóò wà láàrin ìlú àwọn tí ò tó wọn wọ́n wà láàrin ìlú àwọn tó jẹ́ ẹ̀gbọ́n fún wọn wọ́n wà láàrin ìlú pẹ̀lú ọjọ́ orí àwọn tí wọ́n pè láǹtí wọ́n wà láàrin ìlú pẹ̀lú ọjọ́ orí àwọn tí wọ́n pè ní mọ̀mọ́ àwọn tí wọ́n pè ní bàbá wọ́n kún àárín ìlú bíbà pẹ̀lú ọjọ́ orí ṣùgbọ́n pọ̀tọ́ náà ti gbé wọn sí ni Ọlọ́run ti wá gbé wọn tayọ gbogbo àwọn tá a dárúkọ yìí wọ́n ti di bàbá fún gbogbo Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ lápapọ̀ pàápàá jùlọ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá láì ṣẹ́kù kan tó fi wọ Kútọ̀nù ẹ wo àárín ẹ kí n tí wọ́n tún ṣe wá ń kàyéfì ni wípé àwọn wo la nígbàgbọ́ wípé làákàyè wọn kún làákàyè wọn pé orí wọn pé pátápátá wọ́n mọ bọ́lọ̀ ń ṣe ṣètò ayé yìí wọ́n tún wá mọ ibi tá a tún lọ ìyẹn lálìkẹ́ àmọ́ àwọn àfáàní o àwa ń fojú wo àwọn àfáàní wò wípé tọ́rọ̀ bá dàrú pátápátá àwọn wọn yanjú ẹ̀ kí ètò lètò kéèyàn má ṣẹ̀ṣẹ̀ gbé àfi kó súnmọ́ àwọn àfáà kí ọ̀run rẹ kó lè da àfi kó súnmọ́ àwọn àfáà ibi tá àfáà tàwa pè ń lèmọ́mù gbogbo lèmọ́mù ní o tẹ́ bá ní lèmọ́mù àgbà ó jẹ́ lèmọ́mù gbogbo lèmọ́mù pátápátá l'Ógbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ kírú ẹni bí ọwọ́ jáde kọmọ wá yàkàyàkà ọba ìlú rẹ̀ sẹ́mi pé ó sì yàn kàyéfì ẹni tí ọba wa ní làákàyè á wàá fojú wo yìí pé ìjẹsẹ̀ lèmọ́mù yìí dáa lèmọ́mù àgbà tí a máa ń wí àwọn lèmọ́mù tí a máa ń wí ẹni tí ọba wa fi làákàyè sí tẹ́ bá wá fi tiẹ̀ wò ó tẹ́lẹ̀ ń fojú ní wo àwọn lèmọ́mù yòókù olùyẹ̀sìnà
gbogbo lèmọ́mù kan ní ń gbé ọba ìlú wọn, gbogbo lèmọ́mù kan ní ń gbé ọba ìlú wọn ta. àwọn lèmọ́mù máa ń pọ́n ọba ìlú lé ní, wọ́n máa ń gbé ọba gẹ̀gẹ̀ ní, ọba gẹ̀ẹ́sì kọ̀yàn wọn kéré, ọba ìkọ̀yàn wọn kéré o, torí wípé gbogbo mùsùlùmí pátápátá l'Ógbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ lèmọ́mù àgbà ní òun lórí gbogbo wọn. tó bá bá fẹ́ bá gbogbo lèmọ́mù sọ̀rọ̀ pátápátá kò nídìí kó pe gbogbo mùsùlùmí sọ̀rọ̀ pátápátá, kò nídìí kó pe mùsùlùmí gbà mí. lèmọ́mù ẹ̀yọ̀ kan ìlọ́bọ̀ pé ètí ń fẹ́ ètí ń fẹ́ ètí ń fẹ́ ètí àfẹ́ pàtí fẹ́ kórìí nì wọ́n sì jọ sọ́dà ní ara wọn, wọ́n sì gbà. lèmọ́mù ní ọ̀wá tàn ká, ní ọ̀tàn káàkiri àwọn lèmọ́mù yòókù, ní ọ̀tàn káàkiri àwọn àfà, ní ọ̀tàn káàkiri gbogbo mùsùlùmí, gbogbo olú ọ̀wà gbọ́. wọ́n wà ní pé ntọ́ba wí nì ntọ́ba ń fẹ́ nì. ẹ wo àárín yẹn káwá pẹ̀lú lèmọ́mù yẹn gangan ìní ọ̀wà bọ́ta lọ́wọ́ sórí mọ́ńbàrí di restumania, ọ̀sọ̀ mọ́ńbàrí di boxing ring, ibi yẹn tí wọ́n ń jà, tí a ti ń ja ìjẹ ẹnu, tí a ti ń pòwe, tí a ti ń sọ ọ̀rọ̀ kọ̀bákùngbé, tí wàásì rere kankan wá jáde lẹ́nu ẹ̀ lóòjọ́ jímọ̀jímọ̀ mọ́. tó wá jẹ́ wípé ọ̀rọ̀ ọba ìlú, ọ̀rọ̀ ìlú ló wọ́n mọ̀ sọ gbogbo gbà bí kíjọ sásẹlẹ̀, bí ìjà bí ogun. ẹ̀kọ́ wo gangan làwa fẹ́ rí kọ́ńbẹ́? ọlọ́run lọ́mọ ní aláfa ń lù ú, ọlọ́run ló ní ká ní àáfàá láwọn ìlú míì. ìrújú ọba wà o, ká pé Ògbómọ̀ṣọ́ nìkan ló jẹ́ mùsùlùmí ni, ká pé ìlú Ògbómọ̀ṣọ́ nìkan làáfàá wà ni, kódà yóò rújú àwọn èèyàn fẹ́ tú kò tẹ́nu ẹ̀sìn Islam. kìí ṣe bí gbogbo ìlú ṣe ń ṣe nìyẹn. àwọn àáfàá ń pọ́n ọba lé, ọba ń pọ́n àáfàá lé ni. ìní gbogbo nǹkan fi ń lọ déédéé. ibi ọ̀rọ̀ bá ti wá rújú tó rújú tọ́tọ́tọ́ ta kókó tó rójú tu ẹ̀, àáfàá wọn ó pè àwọn àáfàá wọn ó pè àwọn wọn yẹjú ẹ̀. ibi àáfàá bá ti wá sọ òtítọ́ tó sọ òdodo nù, táfà wá jẹ́ alágídí ọkàn, alágídí ẹ̀mí, ẹni wọ́n ń kọ̀ǹtró tí ó gbà. sẹ́ni pé yọ jẹ́ ìjọ lójú fún kálukú wípé ibo láyé yìí gan wa ń lọ, ibo láyé yìí lọ. ẹ̀kọ́ wo gangan la fẹ́ rí kọ́ lára arú lèmọ́mù báyìí? àwọn lèmọ́mù nù ti ba lèmọ́mù jẹ́, àwọn àfáànù tí sọ àfáà lẹ́nu o, àwọn àfáànù tí ẹni tí ọba nílà káì tí ọ̀ lárò jinlẹ̀ tí ó fẹ́ gbàdúrà wípé wọn fẹ́ bí àfáà lọ́mọ. àwa tá a wá nílà káì tá a lọ́gbọ́n àti dá wọn mọ̀, a dá wọn àfáà gidi mọ̀, a dọ́pọ̀nú àfáà mọ̀, àfáà tí ò ṣe làákàyè, àfáà tó jẹ́ wípé ó gbé ọba ìlú rẹ̀ ta ń bọ́ ọba ìlú rẹ̀ sáfà wá nù. gbogbo tó bá léwu kí ọba ìlú ó ṣe fáfáà odidi lèmọ́mù àgbà, gbogbo tó bá léwu ká pèrè sọ̀hún ó ṣe, ká tẹ̀ pé bàbá ló jẹ̀bi. wọ́n wàá fi ẹwà tẹ̀ ń pọ̀ wà ní ẹ̀sìn Islam yẹn, ẹwà tẹ̀ ń pọ̀ wà ń bẹ̀, àlùbáríkà tẹ̀ ń pọ̀ wà ń bẹ̀, oríire tẹ̀ ń pọ̀ tẹ̀ fi ń ròyìn ẹ̀sìn Islam, àlàáfíà tẹ̀ fi ń ròyìn ẹ̀sìn Islam yẹn, ìmáàmù yóò wá gbé jáde pẹ̀lú wà, yóò wá jẹ́ ìyàlẹ́nu gbáà fọbàlú, yóò jẹ́ ìyàlẹ́nu gbáà fáwọn ìjòyè, yóò wá jẹ́ ìyàlẹ́nu káàkiri gbogbo àgbáyé pé ẹ̀sìn Islam yìí mà dáa, ọmọ rẹ wá. àwọn tẹ́yìn wá mú lágídí pé àpaná Adébọrẹ́ ni o, túláàsì ní ká paná Adébọrẹ́ o, àfi ká pa gbogbo àwọn oníṣẹ̀ṣe o, ẹ̀ nídìí kẹ́ pa wọ́n. ìwà yín yìí gangan, ìwà rere tẹ́yìn àfàbà wa ń gbé jáde, ìrìn rere tẹ́ ń gbé jáde, ọ̀rọ̀ rere tẹ́ ń gbé jáde, wáàsí àlàáfíà tẹ́ ń ṣe jáde, wáàsí tó mọ́gbọ́n dání, tó múlẹ̀ àkáyì dání, tó fa ni mọ́ra tẹ́yìn wá ń ṣe jáde ní ìní ọ̀wà pé gbogbo àwọn ẹlẹ́bọ̀ yìí ni ó jẹ́ wọn súnmọ́ yín. ẹ máa wẹ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ máa wẹ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan èjì, ẹ máa wẹ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan èjì, sí agídí yọ kéèyàn padà. ẹ̀yin mọ̀ àfáà mùsùlùmí ṣe ń bẹ lọ́wọ́ yín fa ìjọ ohun sí yàtọ̀ sí sísìn. tó bá wọnú ilé onílé tó kó ẹ̀kú jáde tó súnná ó pìtìpìtìpìtìpìtì pẹ̀lú ọba sẹ́wọ̀n díẹ̀ ní ó kù. kéèyàn kàn já wọnú ilé onílé kò ní dandan àpaná Adébọrẹ́, ọwọ́ gbé ẹ̀kú jáde nínú yàrá rẹ̀ ọwọ́ nù bẹ̀ ọ̀sán náà ta. bọ́bá ní 1 billion ní ń bẹ lára ẹ̀kú tó ń fi kọ́ wàlẹ́ olúwa ọ̀sán.
ìjọ òun yàtọ̀ sí sísìn, ọgbọ́n ló kù, làákàyè ló kù, òye ló kù, wáàsí tútù, ibẹ̀ yìí lẹ fìwà ròyìn ànábì. Kí wá ló dé tá a bá ìwà yẹn gangan lára ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfáà yìí, tọ́pọ̀lọpọ̀ àfáà ń bà wá lójú jẹ́. Ẹ fẹ́ paná Adébọrẹ́, ẹ paná Adébọrẹ́, ẹ̀yin wọ́n mú pẹ̀lú pípààyàn, ẹ̀yin wọ́n mú pẹ̀lú oògùn tó le, ẹ̀yin ni wọ́n mú pẹ̀lú iṣẹ́ ẹbí tẹ́yin sì ń sọ pé àwọn oníṣẹ̀ṣe yìí ní í ṣe. Ó sì hàn dájú sáká àwọn oníṣẹ̀ṣe ló ní iṣẹ́ yìí lọ́wọ́. Ẹ mọ̀ pé tọ̀ tèmi èmi parọ́ àyètí ìfigbá kan bọ̀ kan nú. Bẹ́ẹ̀ bá ń wá òríjínà oògùn oníṣẹ̀ṣe lónìí, kí lè wá wá débẹ̀? Ṣé bẹ́ẹ̀ ìtọ́ dànù rẹ̀ la ní ẹyọ ẹ fi ṣe wá láǹfààní nínú ẹ̀sìn Islam? Báwọn bàbá wa lónìí, bẹ́ẹ̀ ni bí ẹ ṣe fẹ́ǹsìkì tí wọ́n ṣe panadol ni làwọn oògùn yìí náà ń wà fún wa ká máa fi tán ìṣòro láàrin ara wa. Kí ló débi à ń pààyàn? Ẹ jẹ́ ká rí ẹ̀kọ́ rere kọ́ lára yín fa. Àwa tá a ká kéwú gan àti tá a tán mọ́ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ bá múra àfáà burúkú ti wọ́ gàù, tọ́lá wò ní lajú kalẹ̀ kẹ́kọ̀ọ́ wa wọnú ná. Àní lajú kalẹ̀ o, àní lajúlẹ̀ o. Lèmámù tí ń bú ọba ìlú rẹ̀, lèmámù tí ń fi ọba ìlú ẹ̀ ṣe yẹ̀yẹ́, lèmámù tí ń fi ọba ìlú rẹ̀ ta yín, ẹ̀kọ́ rere wo la fẹ́ rí kọ́ lára ẹ̀? Ẹ̀kọ́ rere wo? Ṣé wá rí àwọn èèyàn ń pé kì í sọ ọmọ Ògbómọ̀ṣọ́ ni o, àtọ̀húnrìn wá ni o. Ṣé ìwà yìí gangan wá fi hàn? Kápọ́jọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ lóòótọ́, kápẹ́kọ̀ọ́jọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ lóòótọ́, ṣé ìwà rẹ̀ yìí gangan, wọ́n ní kinní kan ní òpè rẹ̀ lẹ́rú, ṣé ìwà rẹ̀ gangan wá ti fi hàn báyìí? Ṣé ìwà rẹ̀ kò ti jọ́ ìdìbò gangan ṣe rí? Ẹ wá ní adákẹ́ àlé dákẹ́. Gbogbo àṣírí tí bá ti ń bọ̀ tàlẹ́ mi ọmọ bá yín bàbá yín gbé yín máa gbé wá sí ti yín o. Àdéhùn mo ṣe. Ìsìn ní fi igbá kankan bọ̀kan nínú. Bó ṣe rí gẹ́lẹ́ èmi ọmọ sọ. Àṣẹ lè máa mú Ògbómọ̀ṣọ́. Àṣẹ kèé sojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ gangan tí ó wà fi jẹ́ ojúlówó ọmọ Ayílá. Mẹ́wàá mọ̀ ń bẹ̀. Mẹ́wàá mọ̀ ń bẹ̀. Ṣé túláàsì ní kéèyàn ojo ilé mọ́mù ni? Ṣé tipátipá ni wọ́n fi ń joyè lèmọ́mù? Ṣé by fire by force ni wọ́n fi ń joyè lèmọ́mù ni? Ẹ̀yin àfáà yìí ẹ má dojú tì wá fa. Ẹ má dojú tì wá o. Ẹ̀yin lẹ ń kà jáde fún wa ní Al-Qur'an pẹ́ni tí ó bá ní bíbí tí ò níran kò lè joyè lèmọ́mù àgbà. Ẹni tí èso ọmọ ìlú ni tí ó tán mọ́ wọn kò lè joyè lèmọ́mù àgbà àfi tó bá jẹ́ wípé ó wu àwọn aráàlú wọn mú, ó wu àwọn mùsùlùmí wọn mú. Ṣé wọ́n máa joyè léèyàn lórí lágídí ni? Kí lẹ̀ ń rí ibi lèmọ́mù gan? Kí ló wà ń bẹ̀ gan? Ó ti hàn tó ń kálukú. Wàláhì ó ti hàn tó ń kálukú. Kèé sóye gangan ilẹ̀ ń jìjàdù fún. Kèé sóye gangan ilẹ̀ ń jìjàdù fún. Tó bá jẹ́ pé oyè gangan ni ilẹ̀ ń jìjàdù fún ni, tí a bá ní kéèyàn ó kú ọmọ ẹ̀, kódà kọjá pọ́nà tẹ́lẹ̀ yẹn fi dé bẹ́ẹ̀, èyí ó kú ọmọ ẹ̀ wọ́rọ́wọ́. Ṣé báwọn tó ní náà ló ní kéèyàn ó kú ọmọ ẹ̀? Èyàn á fagídí ìjòyè léèyàn lórí ni. Ìwọ ọlọ́mọlé ni wọ́n lè sọmọlé. Ọlọ́mọnú ilé ayé lára ni wọ́n láwọn ọ̀dá ọmọ, èrú wọn fi gbé ọ wọlé kó tètè yá wọn, ojú àwọn ti là. Ẹ gbọ́ pìtìpìtì ọ̀rọ̀. Ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ rí i pé mi máa ń sọ wípé ẹni bá fẹ́ gbádùn fídíò mi tó bá fò wájú ọ̀sùn títọ̀rọ̀ sẹ́yìn, tó bá bẹ́ gìjà tó bẹ́ sàárín ọ̀sùn títọ̀rọ̀ sẹ́yìn, àfikọ́ ọ̀tọ̀ láti bẹ̀rẹ̀ dópin bí ìṣe ń lọ kẹjẹkẹjẹ ẹjẹ́ àtẹ̀léra wa. Àgbádùn ètò àsáwọn nǹkan kan ti wáyé, wàhálà ń bẹ o. Àsáwọn ìgbésẹ̀ kan ti wáyé sẹ́yìn. Àṣé àwọn ìgbésẹ̀ ńláńlá kan ó ti wáyé sẹ́yìn. Ọ̀tọ̀ ni tí ń ṣẹlẹ̀, ọ̀tọ̀ ni tí ń gbé sórí fọ́nrán lórí íńtánẹ́ẹ̀tì. Ìlà fi ń pariwo wípé ìwọ tó bá gbé ń bí gbè lọ́hùn àbí kó dógbómọ̀ṣọ́ o. Lọ béèrè ohun tó ń ṣẹlẹ̀ gan-an. Má wò wípé mùsùlùmí ni mí, mo gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀. Lágbájá ni mí, mo gbọ́dọ̀ tó lẹ́yìn ọba.
làkàkẹ́sẹ̀gbè ní mímọ́ gbọ́dọ̀ tó lẹ́yìn Ayílára má ṣe bẹ́ẹ̀ lọ́ọ̀bẹ̀ kọ́ lọ ṣèwádìí lọ́mọ tí ń ṣẹlẹ̀ gan-an ní pàtó àwa tá a dúró ń di òtítọ́ kò sí ń tọ́kàn wá o tọba lóoru náà lórí àsọ̀kalẹ̀ fún ẹ àsọ̀kalẹ̀ torí olóòótọ́ ẹ̀rù kì í bà ẹni tí bá ń sòtítọ́ kì í bẹ̀rù ẹni tí bá ń parọ́ nìkan yín lórí ṣòro he kò sí ní bọ́m̀bẹ́ àṣé lèmọ́mù ọjà gbó kìí ṣe òríjìnà Ayílára mẹ́wàá mọ̀ ń bẹ mẹ́wàá mọ̀ ń bẹ nǹkan mọ̀ ń bẹ àsáwọn ìgbésẹ̀ ríbiríbi ti wáyé sẹ́yìn gbogbo ìlera ti rí rẹ̀ láàárọ̀ yìí ẹ tẹ̀lé mi ká lọ àsọ̀rọ̀ ńlá ti wáyé àsáwọn Ayílára wọn ṣàyàrí po wọ́n yarí pátápátá ipò wa gangan ìlà ń fẹ́ kí ló fa gbólóhùn ni èmi àmọ́ kí wọ́n ti sọ pé olè mọ́mú àgbàdìpò ìdìpò olóṣèlú kí lẹ̀ ń rí jẹ́mbẹ̀ gan ṣe bí ká kírun fún wa ká ṣe útúbà ni ó ṣe wá lé kankan ṣe rí ìtọ́wà ńlẹ̀ yìí kò dá èmi lójú wípé oyè lè mọ́mù gangan ìní ń fa akutukutu nínú Ògbómọ̀ṣọ́ a sì ń bọ̀ lórí yẹn another video ni bí máa fi wù mí pé kẹ́ subscribe sí channel yìí ẹ tẹ notification ẹ join membership ẹ tẹ super thanks ẹ kó pé nìyẹn gbogbo bíbá tí wàá ń lọ tí ń bọ̀ ẹ ní wà kẹ́ tó máa rí ó máa bá yín ní wọ́rọ́wọ́ àṣírí ti tú o àṣírí ti tú àṣírí ti tú àṣẹ lè mọ́mú ìsọmọlé Ayílára ayé mọ̀lẹ́ àṣẹ kẹsẹ̀ òríjínà yóò kú ombẹ ni kò sọ́gbọ́n tó fẹ́ dá yóò kú ombẹ yóò fi oyè lẹ̀ fáwọn tó lóye yóò fòye lẹ̀ ǹgbẹ́ bá wá ṣe wáàsí tó jẹ́ pé yàfa náà lè rú wáàsí yìí ọmọ tó kẹ́yìn bẹ̀rù Ọlọ́run àwọn táwa ka kéwú gan ìbẹ̀rù Ọlọ́run yìí wá wà lẹ́mìí wa lọ́pọ̀lọpọ̀ yẹn àfáà yìí lọ ìbẹ̀rù Ọlọ́run bẹ lẹ́mìí wa o àwọn táwa ka kéwú o ẹ̀yin lẹ́lẹ́ni tí ó bá ní bíbí tí ó tán mọ́ wọn kò gbọ́dọ̀ du oyè kankan ní ẹ̀sìn Ìsìláàmù ẹ wá ohun tí ń ṣẹlẹ̀ ẹ wọ́n tí ń ṣẹlẹ̀ ẹ tẹ̀lé mi ká lọ àṣírí tẹ́ ò tí ì gbọ́ rí ẹ ó tún gbọ́ ẹ já lọ. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí èmi máa ń sọ gbogbo ìgbà tí mo bá ti wà ní orí afẹ́fẹ́ báyìí wípé kí àwọn èèyàn gbìyànjú kí wọ́n comment kí wọ́n like kí wọ́n dẹ̀ share torí kíní kankan torí pé wọ́n máa ń fẹ́ flag page yìí down torí wọ́n believe pé tí Ayọ̀bámi Yusuf bá ti wá sí orí ayélujára bí àjẹrẹ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí òun náà ni Ayọ̀bámi Yusuf ó tú jáde ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n máa ń join page yìí àtàwọn tí wọ́n ń join TikTok page mi àti gbogbo àwọn tí wọ́n ń wo YouTube page Ọ̀rọ̀kútòpọ̀ TV. Lónìí mo fẹ́ make àwọn clarification kan kó lè yé gbogbo àwọn tí wọ́n ń wo online because I have gbogbo ẹni tẹ́ bá ti join live video yẹ dápọ̀ comment like ìfẹ̀lẹ̀ share torí pé wọ́n fẹ́ flag down page ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ níjọ́ òní tí wọ́n fẹ́ flag down rẹ̀ gbogbo ẹni tó bá ti wo orí fídíò yìí ẹ comment ẹ like ẹ share torí kíní kankan mi ní fẹ́ kan flag down rẹ̀ ni ẹ rí pé mi sábà ṣe fídíò pàápàá lórí Facebook báyìí lórí TikTok ẹ lè máa rí mi at least ó kéré jù once in a week màá wà lórí TikTok but Facebook accidentally lè bá mi lórí Facebook ẹ comment ẹ like ẹ share mo fẹ́ sàwọn clarification kan tó pé àwọn èèyàn ò mọ impression tí ń ṣẹlẹ̀ pẹ̀lú Yunus Tọ́lé àtọlúṣínà
àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé lórí ọ̀rọ̀ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti wàhálà tí wọ́n dálẹ̀ àti solutions sí wàhálà yìí. ẹ rí pé anytime tí má ti fẹ́ ṣe program báyìí máa kọ Ògbómọ̀ṣọ́ land Muslim issues and solutions. Gbogbo ẹni ó bá ti wọ́ ilé sórí live yẹ comment ẹ like kẹ̀rẹ̀ share. Àkọ́kọ́ tí Yunus Tọ́lé àti ṣe àtòun àtàwọn tí wọ́n jọ pète ọ̀rọ̀ yìí, àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ni pé wọ́n kọ́ wá gbogbo ọ̀nà láti fi silent àwọn ayé lára. Wọ́n lo àwọn olówó, wọ́n lo àwọn aláṣẹ, wọ́n lo àwọn onípò táwọn ìyẹn ò mọ̀ pé aburú ni wọ́n fẹ́ ṣe fáwọn ayé lára. Àwọn ìyẹn ṣe out of empathy, sympathy fún wọn ni wọ́n ṣe pé wọ́n fẹ́ yàn án jẹ àbí pé bóyá wọ́n fẹ́ yàn tí ayé lára jẹ, tí wọ́n mọ̀ pé Yunus Tọ́lé àtàwọn ìyókù rẹ̀ tí wọ́n jọ pilẹ̀ ọ̀rọ̀ yìí. Àkọ́kọ́ ẹni tí wọ́n jọ pilẹ̀ ọ̀rọ̀ yìí, wọ́n Sunday ní ìmọ̀dẹ̀ tó ń tẹnumọ́ Alhaji Yusuf Shitu tó jẹ́ secretary Nurudeen, residential secretary Nurudeen l'Ógbómọ̀ṣọ́ headquarter, ó ní wọ́n jọ pilẹ̀ ọ̀rọ̀ yìí. I told them, so if I come out for you people, you will not like it. I have my facts and findings. I'm not a blogger. So even tí n bá jẹ́ blogger, mi ṣe dullard blogger, pé blogger tó rí rẹ̀ pé before I will come online, I will have my facts and findings. Nínú ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi silent àwọn family, èmi ní video evidence rẹ̀ lọ́wọ́ ni o. Nígbà táṣìírí fẹ́ tú, Yunus Tọ́lé ń sọ lórí múmbàrí pé àwọn fámílì yìí ti wá bá òun, wọ́n sì ní àwọn ti máa ṣírí òun ní sọmọ ilé. Òun wá sọ fún wọn pé nígbà tẹ́ ti mọ̀ yìí, kí ni tẹ́ fẹ́ ṣe? Wọ́n ní báwọn ò bá lágbára àti yọ́ tí Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ ti kú, ìyẹn bàbá Tàná Ajagungbadé kẹta, àwọn lágbára àti lọ ilé ẹjọ́. Gbogbo ẹni tó bá ti wọlé sórí live yẹ kọ́mẹ̀ntì like kẹrẹ̀ share. Òun gangan ní sọ lórí múmbàrí pé wọ́n láwọn lágbára àti lọ ilé ẹjọ́. Ó lóun wá sọ fún wọn pé tẹ́ ẹ bá lọ ilé ẹjọ́ ńkọ́, kí ló fẹ́ ṣẹlẹ̀? Pàpín rẹ̀ kí ilé ẹjọ́ dá òun lẹ́bi. Tí ilé ẹjọ́ bá wá dá òun lẹ́bi, ilé ẹjọ́ kọ́ ló fòun jẹ. Tí ilé ẹjọ́ bá dóhun lẹ́bi, tí Ṣọ̀wọ́n bá ní kó wọ́n máa jẹ ìmáàmù lọ, òun sì ń jẹ lọ náà nù. Ó lo ọgbọ́n àríkèrèkè yẹn ó fi silent àwọn family. But nígbà tọ́lọ́run ò silent wọ́n ń kọ́. Issue ṣẹlẹ̀ ní September 2022. Issue yẹn tó ṣẹlẹ̀ ní September 2022, àwọn Muslim community need láti pe gbogbo àwọn tí wọ́n jẹ́ Mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Nínú àwọn tí wọ́n pè ń jọ́nà ni bàbá wa Ìbà Búgúndé wà. Gbogbo ẹni ó bá ti wọlé sórí live yẹ comment like share. Today mo ṣetán láti jẹ́ káwọn èèyàn mọ àwọn fact kan lórí ọ̀rọ̀ Yunus Tọ́lé àtàwọn atrocities tó ti make with the evidence látẹnu ara rẹ̀ gangan. Fẹ́ni tó bá ní irọ́ ni Ayọ̀bámi Yusuf pa àbí irọ́ ni ọ̀rọ̀ kù tó pọ̀ tí rí ń pa, I have my evidence intact. Okay,
àwọn ayélára wá jáde, Muslim community, defunct Muslim community tí wọ́n wá pè gbogbo àwọn tí wọ́n pè jọjọ. Nínú àwọn tí wọ́n pè jọ ni bàbá wa Ìbà Abúgúndé wà lọ́jọ́ yẹn nínú Central Mosque Ọ̀jàgbó, pẹ́pẹ́yẹ pọ̀nmọ̀. Ṣùgbọ́n tó yà ní lẹ́nu ni pé pẹ́ǹtùká ìlọ́padà ṣẹlẹ̀ níjọ́ náà. Kí ló dẹ̀ jẹ́ kí pẹ́ǹtùká ó ṣẹlẹ̀ níjọ́ náà ni pé àwọn ayélárò òbèṣùbẹ̀gbà gbólóhùn ẹyọ kan náà ni wọ́n sọ. Wọ́n ní àwọn òbá Yunus tọ́lé àtẹ̀rọjọ́ a sì ní kọ́ sọ̀tàn. Kùránì tí bàbá Mahmood Usman Ayílára tọ́kọ́ jẹ ìmáàmù ní ilé Ayílára ń lò nígbàtí ń bẹ láyé ní tí máa fi ṣàdúrà. Ẹni kí Yunus tọ́lé àtẹ̀rọjọ́ tàkọ́ sàlùwàlá kó fi Al-Kùránì yìí búra. Àbí bẹ́ẹ̀ kọ́ tóun ò bá lè fi búra, ẹni káwọn tí wọ́n ń pé ọmọ inú ilé àwọn ni kí wọ́n gba Kùránì yìí kí wọ́n fi búra. Àwọn tí wọ́n ń pé ọmọ inú ilé ní ojú ẹsẹ̀ làwọn ti ní àwọn ọmọ nǹkan tó ń pa rẹ̀ o. Yusuf Shittu tó jẹ́ sẹ́kítírì Nurudeen ló gbé wá. Ìwọ Yunus tọ́lé àti ìwọ sàlùwàlá náà bọ́ bá dá olójú pọ́mọ ilé ni ó kó fi Kùránì búra. The next thing tó wí ni pé òun ò lè fi Kùránì búra, ó sì dìde ń jọ́nà àwọn àtàwọn èèyàn rẹ̀ wọ́n sì dalẹ̀ ní wọ́n sì jáde. Òkè Alhaji Mansuru tún wá kó gbogbo àwọn àmì ìjọ nínú àwọn tó wọ́n kó jọ ń jọ́nà. Yunus tọ́lá àtò tí ìbú bàbá wa rẹ̀, kò tí ìbú bàbá wa aṣojú, kò tí ìbú bàbá wa Báṣọ̀run, ìyẹn bàbá wa Alhaji Abdulgani ìyàndá owó dùn ní tọ́jà ààrẹ mùsùlùmí, bàbá wa Muhammad Alim Shittu Sarumi, bàbá wa Alhaji Mikael Yusuf, gbogbo àwọn Alhaji wa Ishaq Sanusi, gbogbo wọn ni wọ́n bẹ́ ń jòkó ń jọ́nà. Àtàwọn míì gbogbo àwọn Alhaji wa Abdulrazak Sadiq Sàkàgbẹ̀rẹ̀, Dr. Zaka Adégbìtẹ́ Balógun ni wọ́n sọ fáwọn Ayílára ń jọ tèyí tí mò ń sọ yìí wípé lóòótọ́ gbogbo àwọn Àjì Babalọ́lá ń bẹ gbogbo àwọn bàbá wa Abdulrasheed Muhammadu Yusuf Afingbo Gẹ̀ràgàrí, gbogbo wọn ni wọ́n ní àwọn padà jáde. Ìkíní kejì àwọn eléyìn ń bínú jáde ń jọ́nà. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo wà intact pẹ̀lú àwọn evidences mi o, torí tí bàbá Dr. Saka Balógun sọ ń jọ́nà èlò bí news communique tó jáde ní rédíò Nàìjíríà. Mo sì ń bọ̀ wá ní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Okay. Nígbà tí wọ́n dórí ìjókòó, Dr. Zaka Balógun ní lóòótọ́ àti mọ̀ wípé kìí ṣọmọlé, àmọ́ kí lẹ fẹ́ gbà bó bá jẹ́ pẹ́yìn náà fẹ́ ní ọ́fíìsì nínú mosque àbí gbogbo ń tẹ́ fẹ́ gbà lọ́wọ́ Muslim community. Àwọn Ayílára yarí pé àwọn ọ̀gbà kankan. Tayọ̀lá wà ní ìdílé àwọn. Fine. Wọ́n bá jáde. Wọ́n tún kánjọ́ náà. Wọ́n ní káwọn Ayílára lọ mú èsì wá fáwọn tó bá di 27th of November. 27th of September. Yeah. Unfortunately, 27th of November, ìtí pé àbí bóyá 23, Yunus Tọ́lé àti bọ́ sórí rédíò.
ó lọ sọ́njọ́ náà pé gbogbo àwọn tí ń bínú àwọn ti fún wọn ní tí wọ́n fẹ́ gbà. Téèpù rẹ̀ ń bẹ́lẹ̀ o, déètì rẹ̀ dẹ̀ wà ńlẹ̀ o. I have the evidence to prove. Ìyẹn ló mú àwọn Ayílára náà lọ ṣe news report ní another radio station tí wọ́n fi ní ó di 27 káwọn tó jókòó. Ìgbà tó di September 27 yẹn àwọn Ayílára fún wọn ní tí wọ́n fẹ́ gbà, wọ́n kọ rìpọ́ọ̀tù fún wọn, wọ́n dẹ̀ gbélé wọn lọ́wọ́. Ẹ bá mi bí àtàwọn Alhaji Monsuru àti Yunus Tọ́lé àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé léèrè pé kọ́rọ̀ tó nípa àwọn ń gbé rẹ̀ ní lọ kóòtù. Request àwọn Ayílára lọ́jọ́ náà tí wọ́n fún wọn, kí ni reply tí wọ́n fún wọn dòní? Tí wọn ò bá ti fún wọn ní reply, ṣe rí pé Yunus Tọ́lé àti fẹ́ da Ògbómọ̀ṣọ́ rú ni. Ìyẹn Yunus Tọ́lé àti Olúṣínà. Wá ìtẹ́ṣe sọ fáwọn èèyàn pé kí ni request wọn, tí wọ́n kọ request tán tẹ̀lé fún wọn ní request wọn má. Tọ́lọ́hun sì ń sọ pé bára Bismillahir Rahmanir Rahim. Lima taquluna ma la taf'alun. Kí ló dé tẹ́ máa sọ nǹkan tẹ́ ẹ̀ ṣe? Kabura maqtan inda Allahi an taqulu ma la taf'alun. Ṣé Ọlọ́run tó dá yín ṣe ń sọ gbogbo tí ò ní lè ṣe fún yín ni? Àbálò àbábọ̀. Ń tó padà gbẹ̀yìn ọ̀rọ̀ ní pé wọ́n padà lu àwọn Ayílára nínú Central Mosque Ọjà Agbó. Wọ́n kó wọn lọ sí ẹ̀wọ̀n ní Ìbàdàn. Wọ́n charge wọn sí court. Lẹ́yìn ìgbà tí ààrẹ Mùsùlùmí wò pé kí wàhálà ọmọ ìṣẹ̀lẹ̀ tí wọ́n fún Yunus Tọ́lé àti ní 250,000 pé kó fi béèlì àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n kú, tó fi dórí bàbá ọmọ ọdún 78. Nígbà wọ́n kọ statement nínú tí ń bẹ nínú case tí wọ́n kó wọn lọ fún court fún, wọ́n ní wọn kì í ṣọmọ lórí Ayílára pé wọ́n kàn wá force ní sáǹsì l'Ógbómọ̀ṣọ́. Gbogbo ẹni tó bá ti wọlé sórí live yìí, ẹ dákun ẹ comment, ẹ like, ẹ share, torí pé wọ́n fẹ́ flag down page yìí ni kò sí nǹkan tí ń bẹ ń bẹ, because wọ́n ti mọ̀ pé if I come online like this, I come to give people facts about what is going on in Ògbómọ̀ṣọ́ land. Okay. Wọ́n dẹ̀rọ ẹjọ́ hùn fún odidi oṣù 18 àbí 19 kí ní ẹjọ́ tó dẹjọ́ yẹn nù, nígbàtí ò sí evidence wípé àwọn ẹni yìí dá mọ́sálásí Ọjà Agbó. Ìyẹn bẹ́ẹ̀ o, ẹlẹ́ẹ̀bẹ̀ àwọn Ayílára wọn gbọ́. Ǹjẹ́ tó bá ṣẹ̀yìn nínú ilé ṣe lè gbà bẹ́ẹ̀? ń gbé èèyàn jà yẹn lólè tó tì yín mọ́lé tí wọ́n tún ní ó fowó béèlì yín tó tún ná owó yẹn tẹ̀ wá láwọn Ayílára lẹ́mí ìdáríjì. Ìwọ náà máa dáhùn lọ́kàn rẹ̀. Gbogbo ẹni tó bá ti join live yẹn dákun comment, like, tẹ̀lé share. Nínú àwọn tí Yunus Tọ́lé àtútù wò pé tí wọ́n bá ń bẹ lórí ọ̀rọ̀ tí wọ́n sì ń dá sí, ó ṣeéṣe kí àṣírí òun ó tètè tú. Ọ̀nà tó gbà silent àwọn Ayílára lẹ́gbọ́ tí mo sọ yìí, ó ní tí ìtọ́kọ́ wí ni pé tí wọ́n bá lọ court, tí court bá yọ òun tí Ṣọ̀ún bá ní kó wọ́n máa jẹ lọ, òun ó máa jẹ lọ gẹ́gẹ́ bí ète ọmọ Ànábì Ádámù tó ti wò pé mo ti fọgbọ́n débẹ̀ tán, kò sí ní tẹ́ṣù. Kam min fi'atin qalilatin ghalabat fi'atan kathiratan bi'idhnillah wallahu ma'as sabirin. Ó ti gbàgbé ni pé Ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí. Àwọn bàbá wa lọ́jọ́ òun a máa kọ́ lónìí pé alábòsí a máa kọ́lé, alábòsí a máa bímọ, àmátùbọ̀tán alábòsí ò lè dá. Ọ̀rọ̀ padà dọ́dọ̀ àwọn àyímà, League of Imam and Alphas, Edo and Delta.
padà dọ́dọ̀ wọn. Torí gbogbo tó jẹ́ kí n máa sọ eléyìí ni pé ẹ̀yin tí wọ́n ti sọ fún pé bí ọba dogun ní ó dogun, bí ọba dìjà ní ó dìjà, kódà bí ilé ẹjọ́ fẹ́ yọ Yunus Tọ́lé àtolúṣínà, àwọn ọ̀yà sọ di wàhálà ni. Ẹ má jẹ́ wọ́n tàn yín o, má jẹ́ wọ́n tàn ọ́. Ògbómọ̀ṣọ́ èyí jìjàkìjà pé sì jíjẹ̀bi. Bí ilé ẹjọ́ bá dájọ́ tí ọba ti fẹ́fọ̀ Yunus Tọ́lé àtolúṣínà, bí èèyàn lòun wọ́n dà ní ìlú lẹ́yìn ìgbà tíjọba bá mú tán, Ọlọ́run ó mú, kò ní fílẹ̀ láyé, kò ní fílẹ̀ lálìkìyámà. Kìí ṣépè. Tún gbọ́ dáadáa. Béèyàn ní òun ọ̀dà Ògbómọ̀ṣọ́ rú lẹ́yìn tí ilé ẹjọ́ bá ti dájọ́ tán, tí ọ̀wá fẹ́fọ̀ yín tẹ́ wá lẹ́dọ̀ Ògbómọ̀ṣọ́ rú lẹ́yìn ìgbà tọ́wọ́ ìjọba bá bà yín tán, tẹ́ lẹ́dọ̀ ní àlàáfíà Ògbómọ̀ṣọ́ rú lẹ́yìn ìgbà tọ́wọ́ ìjọba bá bà yín tán, ọwọ́ Ọlọ́run wọ́n tẹ̀yìn ẹ̀yìn láyé ẹ̀yìn lálìkìyámà. League of Imam and Alphas l'Ógbómọ̀ṣọ́. Ẹ dákun mò ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ti wọlé sí orí péjì ẹ comment, ẹ like, kẹ́dẹ̀ share. Torí mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan ní ìrọ̀lẹ́ yìí tó jẹ́ pẹ́lú ní ọmọ ògbé Ayọ̀bámi Yusuf, kí ló fẹ́ gbà nínú ọ̀rọ̀ yìí? Kò sí tí mo fẹ́ gbà ń bẹ̀ ju pé ẹ lè dá omi àlàáfíà lú Ògbómọ̀ṣọ́ rú. Àwọ̀ ọ̀jẹ̀ kẹ́ ẹ mọ̀ pé ẹni tẹ́ ń tẹ̀lé òpùrọ́, gbájúẹ̀, oníjìbìtì èèyàn ni. Gbájúẹ̀ àti oníjìbìtì èèyàn ni tó jẹ́ pé gbogbo ọgbọ́n jìbìtì ló dẹ̀ ti lò lórí ọ̀rọ̀ àjẹ ìmáàmù nínú ìlú Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n tọ́lọ́run ò gbà fún. League of Imam and Alphas. Níjọ́ tí wọ́n yanjú ọ̀rọ̀ àwọn àti Yunus Tọ́lé àti lọ́dọ̀ bàbá ààrẹ mùsùlùmí ìbẹ̀ẹ̀bẹ̀ kìí ṣe pé wọ́n ti yanjú ọ̀rọ̀ ní ọ̀tán tẹ́gbẹ́ tìrẹgbẹ́. Káwọn tí ó lọ kí bá League of Imam and Alphas ó tó lọ kí bá wọn pẹ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló délẹ̀ yìí, kí ni ìdájọ́ tẹ̀sìn ṣe lórí ẹ̀? League of Imam and Alphas Ògbómọ̀ṣọ́ wọ́n yàn àwọn kọmití tí ó lọ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọlọ́pàá ni Yunus Tọ́lé àtolúṣínà fi kó wọn. Ọlọ́pàá ló fi kó wọn. Ó wà lórí news o, tẹ́ bá ń gbọ́ tí wọ́n ní 200 Alphas in Ògbómọ̀ṣọ́ were arrested or were invited by Nigerian police. ń bẹ lórí news dáadáa. Nítorí pé kí wọ́n má bàa wádìí òdodo ọ̀rọ̀. Ọ̀fọlọ́pàá kó wọn, wọ́n kọ́ ni wọ́n lọ nà wọ́n fọlọ́pàá kó wọn, wọ́n pè wọ́n lórúkọ tí èṣe ti wọn. Lẹ́yìn ìgbà wọ́n fọlọ́pàá kó wọn tán, Yunus Tọ́lé àti tún bú wọn, bí ń tí ń bú wọn làwọn ọmọ rẹ̀ ń bú wọn. Kódà bó bá dòde wà sí yóò bú wọn, tó bá dórí múmbà yóò bú wọn. I have the evidence intact láwọn fídíò tí Yunus Tọ́lé àti ti bú àwọn League of Imam and Alphas títí ń pè wọ́n lórúkọ tí èṣe ti wọn pé èèmọ̀ ni wọ́n, nítorí pé wọ́n fẹ́ wádìí òdodo ọ̀rọ̀ àtòótọ́ tí ń bẹ́ẹ̀ tóun sì rò pé òun ti dá sọ́bù tí ó mọ̀ pé wallahu mukhrijum ma kuntum taktumun. Ọlọ́run ní mú gbogbo tẹ bá rò pé ṣe nípa wọn fúnra Ọlọ́run ní mú jáde. League of Imam and Alphas wà lórí eléyìí. Wọ́n rò pé àwọn silent wọn, ó di pé wọ́n manipulate, wọ́n dá wọn méjì, wọ́n summon àwọn kan sí meeting pé kí wọ́n má dá sí. Inú manipulation wọ́n wò pé àfi kí wọ́n change executive. Wọ́n change executive ní tòótọ́, ṣùgbọ́n issue yìí ò ti torí rẹ̀ change. Níjọ́ táwọn League of Imam and Alphas lead team tí wọ́n ṣe rally l'Ógbómọ̀ṣọ́, kò sókọ tí Yunus àti gbogbo àwọn ọmọ ẹ̀yìn lè pè àwọn League of Imam and Alphas tán.
ẹ dákun ẹ bá mi bi wọ́n léèrè tí ẹ bá ṣe pé wọ́n ń parọ́ tí ò sí ń bẹ̀. Ìyẹn jẹ ìmáàmù ní Nurudeen, ẹ lóhun ní ń jalè tí ń kówó mọ́ṣáláṣí ọjà Agbójẹ. Ṣé yóò fi mọ́ṣáláṣí bí ó ti jẹ lè mọ́mù lẹ̀ ní ọ̀wà mọ́ bá wọn pàpà pé owó mọ́ṣáláṣí ọjà Agbó? Ìyẹn jẹ ìmáàmù ní Ansarudeen, ẹni olè ní òun ní kówó mọ́ṣáláṣí ọjà Agbójẹ. Ṣé yóò fi mọ́ṣáláṣí ọjà Agbó lẹ̀ ní òsì wà bá wọn? Yóò fi mọ́ṣáláṣí Ansarudeen tí ń jẹ ìmáàmù lẹ̀ yóò sì wà bá wọn ní mọ́ṣáláṣí ọjà Agbó. Ìyẹn jẹ ìmáàmù ní Islav lápàkí lọ́hùn lọ́nà Òkè Àánú, yóò sì fi mọ́ṣáláṣí tí ń ṣe jímọ̀ lẹ̀ yóò sì wá bá wọn wá mọ̀ kó mọ́ṣáláṣí ọjà Agbójẹ. Ẹ̀yin mọ́ parọ́ tí ò sí ń bẹ̀ mọ́. Mo ti sọ fún yín o pé ìjọ tí ń bá ṣe tán tí mo dé pẹ̀lú yín, gbogbo àwọn àṣírí tẹ́ rò pọ̀ ẹ̀bùn èmi ò fi hàn ayé táyé ó sì mọ̀ yín lẹ́nu ibi. Àwọn àyímọ̀ tẹ́ wọ́n ń pè ní olè, ẹlẹ́bọ, oníbídíà. Yunus Toliat tó pa àwọn àyímọ̀ ló ń bídíà ni wọ́n ń jẹ oúnjẹ tó láwọn ni wọ́n ń jẹ oúnjẹ ọdún àwọn kìrìsìtẹ́nì. Ẹ bá ń bi Yunus Toliat léèrè o. Níjọ́ tí His Excellency Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Akálà tí wọ́n ṣaláìsí, Yunus Toliat lọ ṣèjọ́ kẹta ń bẹ̀, ó lọ ṣèjọ́ kẹjọ ń bẹ̀, ó ṣogójì ọjọ́ ń bẹ̀. Péèyàn bá lu jìbìtì kọ́fẹ̀ kan jáyé ọmọ pé jìbìtì lòun fẹ́ lù kọ́ mọ́ bà wọn kan ló kọjẹ́, torí pé káwọn àyímù olè mọ́ bà dá sí ọ̀rọ̀ Yunus Toliat àti ìdílé ayé lára mọ́, wọ́n pè wọ́n lóókọ tí wọ́n kú ń jẹ́. Lónìí o, wọn ò dá sí mọ́ tòótọ́, àmọ́ sọ̀rọ̀ náà ti torí rẹ̀ yanjú. Wọ́n kálukú yín ẹ máa yẹ̀wò. Nínú àwọn tí ẹ̀yin tẹ́ bá wọlé sórí láìbì ẹ dákun ẹ comment, ẹ like, ẹ dẹ̀ share, torí pé wọ́n fẹ́ flag down page yìí ni ẹ̀rí pé ó ti ń lọ bó ti ń lọ ló ń bọ̀, èyí náà ti máa rí bẹ́ẹ̀, ẹ̀dẹ̀ tó rí pé ó ti ń slow, so wọ́n ti fẹ́ flag ẹ̀ down. Ẹ comment, ẹ like, ẹ dẹ̀ share, torí pé tí wọ́n bá ti lè flag ẹ̀ down, I will stop it for today, but mi ní sọ continuity. Bó ti ẹ̀jẹ̀ pé yìí ní pẹ́ lórí fídíò yìí náà, torí ní sọ continuity ní ìsìn ní sọpá ní sọ sẹ́kù. Issue yẹn tó múra Peter Ògbómọ̀ṣọ́ tí mo rí yanjú, Yunus Toliat tó ń dákẹ́ lórí gbọ́rọ̀ yìí ò yanjú, tó sì rí páwọn rábítà Ògbómọ̀ṣọ́ wọn ò ṣe tòun. Ó lọ rábítà Ọ̀yọ́ State, tẹ́lẹ̀ omi bá ní ọ̀nà olúgbà lọ rábítà Ọ̀yọ́ State. Ṣé mọ̀ pé ọdún àwẹ̀ Hijra 1445 AH, Yunus Toliat ní òun ó jẹ́ kí ará Ògbómọ̀ṣọ́ mọ̀ pò ní ìmáàmù. Wọ́n ní ẹ láwọn fẹ́ kí yídì. I have the evidence to prove, ó wà lórí péjì mi bẹ́ẹ̀ láti ẹ̀dùn fẹ́ wò. Rábítà Ọ̀yọ́ State pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ààrẹ mùsùlùmí pẹ̀lú vice governor àti gbogbo àwọn tí wọ́n jẹ́ nílá lórí ẹ̀sìn, bàbá Gbọ́lárùmí, Azim, gbogbo wọn ni wọ́n bẹ́ẹ̀ jọ́nà. Yunus Toliat ó lọ rìpọ́ọ̀tù àwọn rábítà Ògbómọ̀ṣọ́ àti gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ lọ́dún kò ọ̀túnla, ìyẹn Eidul Fitri 1445 AH. Ok, nígbàtà dé mítìn nílé
bàbá wa ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá, bàbá wa Daud Didanak. Yunus Toliat àtàwọn èèyàn rẹ̀ ti wà ń bẹ̀, ṣùgbọ́n wọn ò jáde. Wọ́n wà nínú mọ́sálásí, àwa wà nínú hall, wọ́n bá wa ṣe mítìnì. Nínú àwọn àgbààgbà Arábítò Ògbómọ̀ṣọ́ arẹ́ni tó bí wá pé tẹ́ẹ̀bà ti ẹ̀kírun l'Ógbómọ̀ṣọ́, ta ní òkè fún yín? Àwọn àgbààgbà wa l'Ógbómọ̀ṣọ́ dá wọn lóhùn pé ṣé rí gbogbo àwa mẹ́tẹ̀ẹ̀dógún àbáwá mélòó tá a wá ìmáàmù ni wá, ọ̀sẹ́ni tí ò lè kírun fún wa. Ìgbà tá a fi d'Ógbómọ̀ṣọ́, news ti gbé jáde wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn kan ò gbọdọ̀ kírun ní yídì tó wà ní general. Nígbàtí ilé ẹjọ́ kejì ó fi mọ́, wọ́n ti kó àwọn agbófinró dàbẹ̀. Allahu Akbar. Yunus Toliat rò pé òun lè silent wa nítorí ipá ní àtẹ̀lé irọ́ rẹ̀ tí ń pa á kì. Ó lè silent àwọn bàbá wa àtàwátà àjọ ọmọ wọn in tó fọkàn sí nìyẹn ò torí ipá àtẹ̀lé pẹ̀lú irọ́ tí ń pa á kì. Èmi sì ń challenge rẹ̀. I'm not talking about the documents. I'm talking about the physical facts tó yẹ kó wà fọ́mọ nìyẹn. Tó o bá jẹ́ tòótọ́ ọmọ ibì kan, kó wá mú physical fact wá ọmọ Ògbómọ̀ṣọ́ lòun. Kó wá mú physical fact wá ọmọ Ògbómọ̀ṣọ́ lòun. Èmi ó dẹ̀ mú physical fact wá pé kìí ṣe ọmọ Ògbómọ̀ṣọ́. He knows me well. Gbogbo ẹ̀yin tẹ́ bá lọ gbé fún ẹ lọ gbé fún. Okay, kódà kí n tó mú physical fact wá, àwọn tó ti sọ ni màá kọ́ mú wá. Kí ni tó mú physical fact wá, àwọn tó ń gangan ti sọ ni màá kọ́ mú wá. Okay, wọn ò rí Rábítà silent títí àfi kírun àwẹ̀, àfi kírun iléyá. Ìgbà tí wọ́n rí pé tí ìmọ̀ Rábítà nìkan kọ́ ló wà, tí wọ́n rí pé Muslim community náà ti join struggle yìí pé wá ìtẹ́ ṣe dùpù odidi ìlú. Wọ́n ní láti pe unity conference ní University of Ibadan, léyìí tí Professor Raji tí wọ́n jẹ́ chairman committee conference yẹn. Gbogbo tó ṣẹlẹ̀ ń bẹ̀, nígbà wọ́n dórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, wọ́n padà silent torí pé wọ́n padà gbọ́ àwọn tí wọn ò rò pé àwọn lè gbọ́, tí wọn ò tiẹ̀ rò pé bẹ nínú ọ̀rọ̀ yìí. Èmi ò mọ̀ sọ fún ọ, mo dẹ̀ ń sọ, mo dẹ̀ mú fact wá lọ máa béèrè o. Unity conference tí mò ń sọ yìí, University of Ibadan ni wọ́n ti ṣe. Professor Raji Fedegbo dẹ̀ ní chairman Unity conference. Mo ti sọ fún yín pé broadcaster lèmi, mi kì í ṣe blogger. If broadcaster became blogger, ó máa ń yàtọ̀ sí gbogbo àwọn tí wọ́n kàn tán ring light o. Because broadcaster ò sọ̀rọ̀ pẹ̀lú physical fact ni, eyewitness ni ó fi sọ̀rọ̀. Nígbà tẹ́lẹ̀ yìí ò ṣe mọ́, tí wọ́n rí páwọn òrí wa, wọn ò rí Ògbómọ̀ṣọ́ silent ní Rábítà Ọ̀yọ́ State. Yunus Toliat àtàwọn èèyàn rẹ̀ ní láti plan Rábítà Yorùbá land, Edo and Delta. Gbogbo ẹni ó bá ti wọlé sórí live yẹn dápà comment, like, kẹ̀dẹ̀ share. Láti pé wọ́n ti ń wọ́nà àti flag page yìí down. Ṣùgbọ́n ó dá mi lójú pé Ọlọ́run ò ní gbà fún wọn. Bó ti jẹ́ pé tí n bá ti yanjú ọ̀rọ̀ àwọn Rábítà yìí tán, màá ra ní sùúrù díẹ̀ lónìí
torí pé a gbọ́dọ̀ ń ṣàánú dátà àwọn èèyàn. Nígbò bá tún díjọ́ mi máa tún mú àwọn nǹkan wá tẹ́fì mọ̀ pé irọ́ ni wọ́n fi pilẹ̀ ìgbésí ayé wọn, iná ní sì ń bá wọn lọ dì sí tí wọn sì fi rójútùú sínú ìgbésí ayé wọn. Ókè, wọ́n bá lọ rábítà Yorùbá Land Edo and Delta, àwọn bá pe conference níjẹ̀bú Òde. Conference táwọn rábítà Yorùbá Land Edo and Delta pè níjẹ̀bú Òde ni Yunus Toliat gbọ́ tó sì gbìyànjú tó lọ bá Alhaji Túndé Badmus lóṣogbo tí ń já síwájú mùsùlùmí pé kí wọ́n mọ bí wọ́n ṣe dá ọ̀rọ̀ múlẹ̀ ní rábítà Yorùbá Land Edo and Delta. Ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ conference yẹn, ìjọ yẹn ni wọ́n dá ọ̀rọ̀ yẹn lẹ̀. Bàbá Mùdírù sì ní lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ fi ilẹ̀ for now. Okay, kí wọ́n fi ilẹ̀ for now. Subhanallahi amma yashkur. Kí wọ́n fi ilẹ̀ for now, nígbà òdíjọ́ kejì àwọn tí rábítà padà send invitation wọn lọ́kọ̀ láti conference ó bẹ̀rẹ̀, torí pé gbogbo invitation tí wọ́n kó fún Yunus Toliat àti pé kó pín fáwọn ará Ògbómọ̀ṣọ́ kò fi kankan jíṣẹ́. Ọ̀tọ̀ làwọn tí ó kó invitation ó kó pamọ́ ni, kò fún ẹni kankan ní invitation. Ọkọ̀ọ̀la ni wọ́n tó kó invitation bí ìrànṣẹ́. Nínú àwọn tí wọ́n padà pè, bàbá wa Ìbà Bógúndé, Sheikh Alhaj Ọba Ìbà Tajudeen Abímbọ́lá Aminu Láìyẹ́lò, tẹ́ bá rí tí bàbá yẹn tí wọ́n bá láwọn ọ̀bá Yunus Toliat àtàwọn tí wọ́n bẹ lẹ́yìn rẹ̀ ṣe, torí pé wọ́n rí pé irọ́ ni wọ́n fi ń lò gbésí ayé ni tí ìran ti mú èsì dúró nídìí irọ́. Ìjọ kejì làwọn dé conference làwọn wá ń sọ fún wọn conference pé ẹwà ò ẹni ó bá fẹ́ mọ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹ má gbókèrè ìmọ̀ adájọ́ ò. Èyí ń ló ṣokùnfà tí rábítà fi gbádùn ọ̀gbùn àdìdé tí wọ́n fi wá s'Ógbómọ̀ṣọ́ wá ṣe fact findings tí wọ́n wá ṣe. Àwọn bàbá kí ó gba góòdù, àwọn bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀, bàbá Ọlọ́rẹ̀ táwọn ti wá lókọ̀ Ittihad, àwọn nǹkan kan míì táwọn ò tún mọ̀ nígbà tí wọ́n padà tẹ̀lé gbogbo àwọn rábítà àti Edo and Delta wá. Àwọn àṣírí míì tún padà tú sí wọn lọ́wọ́ nígbàtí rábítà rí pé àádá alábòsí àádì alábòsí. Rábítà gbé rìpọ́ọ̀tù wọn jáde, wọ́n dẹ̀ sọ mọdáùtì tí wọ́n fi sẹ́tú ọ̀rọ̀ yìí. Ẹ bá mi bi Yunus Toliat léèrè pé nígbà tí ò rí àwọn rábítà àti Yorùbá Land Edo and Delta tí ò rí wọn control, wọ́n gbé ọ̀rọ̀ lọ bá Supreme Council of Sharia tí bàbá wa Hadiatullah ń jẹ́ chairman ní wọn. Nígbà táwọn náà padà rójútù ọ̀rọ̀, kí làbájáde àwọn bàbá wa Supreme Council of Sharia? Torípé náà àwọn tí representative Supreme Council of Sharia tó wá s'Ógbómọ̀ṣọ́, Dr. Imran Eleha ń bẹ nínú wọn. Kí làbájáde rìpọ́ọ̀tù tí wọn náà? Ìgbà táwọn mọ̀ pé kíní yóò ní ṣe sọ́ọ̀tà torí Yunus Toliat ara àwọn ni wọ́n kọ rìpọ́ọ̀tù fún gbogbo Ògbómọ̀ṣọ́ àti gbogbo ayédè ìdárọ̀ yìí. Ẹ bi àwọn Supreme Council of Sharia léèrè pé rìpọ́ọ̀tù wọn dà lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, because èyí ó ṣe yanjú ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí tí ò ní rìpọ́ọ̀tù. Èmi challenge àwọn Supreme Council of Sharia torí wọ́n ṣàdáàfin bàbá wa Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́. Okay, wọ́n padà tún gbé ọ̀rọ̀ lọ Supreme Council for Islamic Affairs.
Ìlọrin ni wọ́n ti ṣe mítìnì yẹn. Secretary General Supreme Council for Islamic Affairs Professor Isaac Olóyèdé, àwọn ni wọ́n ṣíà ìjókòó yẹn lórí ọ̀rọ̀ imamship Ògbómọ̀ṣọ́. Yunus Tọ́lẹ̀ Àtàtà Ayílára pẹ̀lú gbogbo Ògbómọ̀ṣọ́. Ẹ wá bá wa bí National Supreme Council of Sharia National Supreme Council for Islamic Affairs léèrè pé rìpọ́ọ̀tù wọn lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ òun dà, torí pé odidi Prof. Osani síìtì kò ní jẹ́ chairman committee kan kí committee yìí ó má ní report. Ibi tí màá dùn sí ní lórí ọ̀rọ̀ issue tí ń ṣẹlẹ̀ láàrin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti àwọn tó lè tó ń ṣe. Ìwọ náà máa rí lẹ́mìí ara rẹ gbogbo tí mo sọ lónìí. Ǹjẹ́ tó bá jẹ́ ní ṣe lè gbà á. Títí dìgbà míì tá tó pàdé lórí ọ̀rọ̀ Kutopọ̀ TV ni mo ń dágbére pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.